Mustapha ti jẹ́wọ́ o, lóòótọ́ ni mo bá ọmọ ọdún mẹ́ta láṣepọ̀. Ọmọkùnrin ẹni ọdún 22 kan Mustapha Adéwálé ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun fi ipá bá ọmọdébìnrin ọmọ ọdún mẹ́ta láṣepọ̀. Gáràjì ọlọ́dẹ nípínlẹ̀ Ọ̀ṣun nìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́jọ́ 25 oṣù keje ọdún yìí. Mustapha jẹ́wọ́ pé ṣe ni ìyá ọmọ náà fi sọ́dọ̀ òun lásìkò tóun jáde, nígbà tí òun sì jùkò àyíká tóun jù tán ni òun ra bisikíìtì fún un. Lẹ́yìn náà ló ní òun mú ọmọdébìnrin náà wọlé tí ó sì bá a láṣepọ̀. Nígbà tí ìyá ọmọ yìí padà dé tó sì rí nǹkan tó ṣẹlẹ̀ ló fi tó àwọn ọlọ́pàá létí tí ọwọ́ sì tẹ Mustapha. Mọ́mì ọmọ yẹn fi ọmọ náà tì mí pé kí n bá wọn dúró tì ní ilé wa ò jìnnà síra wa. Bí mo ṣe wá, èmi náà wá ń jùkò wájú ilé níjọ́ náà. Ìgbà tí mo parí oko jújù tán, ọmọ yẹn ó sùn, ó wá jí, ó wá bá mi pé òun ti jí. Ìgbà tó sọ fún mi pé òun ti jí, wọ́n á lọ bá a. Wọ́n á ní ṣé ó ti jẹun, ó ní ó ti jẹun, mo á ra bisikíìtì fún un. Ìgbà tí mo ra bisikíìtì fún un, mo á lọ nílé, mo lọ bá a lájọṣepọ̀.